ẹ káàárọ̀ mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin brọ́dà mi, ẹ̀yin tí mo jù lọ, mo kí ẹ kú ojúmọ́. Mo ń fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé pé security tèmi dálẹ̀ irú ẹkùn security network ni lórúkọ tí mo sọ, tí mo dẹ̀ register ẹ̀, tí mo dẹ̀ ti gbé síwájú president, wọ́n dẹ̀ ti gbà wọlé. So mo wá ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ akíkanjú, tẹ́ jù mí lọ àtẹ́tẹ́mi náà jù lọ, tá a fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀. So mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀, ká jọ bọ́ síta láti plus gbogbo nu rìsáàfù wa, because a gbọ́dọ̀ fààyè gba àwọn pípù yìí wọ́n gbalẹ̀ wa. Géèmù náà dẹ̀ fẹ́ gba òṣèlú nìyẹn, bọ́n ṣe ṣe láyé ìjọba Jonathan nìyẹn, tí wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́ wọn jíyànjú, kọ́ wọn da ìjọba láàmú. Wọ́n tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kí wọ́n mọ sọ pé ẹni pé gbogbo ògbóró wà òkè ilẹ̀ Yorùbá gan fararọ́, àwa la Yorùbá là ní gbà, torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o, àwọn bàbá dẹ̀ ní ọmọ ẹni ní ti di bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì. So ẹ má jẹ́ ká fàyè gba àwọn kírímínà olóṣèlú tó ń kó àwọn tẹ́rọ́rìsì sí abẹ́, torí tẹ́rọ́rìsì lè ti máa ń pààyàn tí ń jíyàn pé tẹ́rọ́rìsì ni ṣètìlá stand ó lè wọ́n jẹ́ Fúlàní nìkan gan. So ti anybody tá a bá ti bá nínú rìsáàfù wa kírímínà ni. Wọ́n tó bá mọ̀ kọ́ fẹ́ gbé ọmọ Nàìjíríà jọ gbogbo wa, tó bá fẹ́ gbé nínú ìlú wa mọ bọ̀ ń gbòòrò kọ́ wa mọ̀ ṣiṣẹ́ kí gbogbo ayé rí ẹ kọ́ mọ̀lẹ́ ẹ̀kọ́ mọ̀nà ẹ, ò ní lọ́dún tó kó sínú rìsáàfù ti wa nílẹ̀ wa kẹ́ wọ́n mọ pàwá kẹ́ mọ jí wa gbé. Àwọn olóṣèlú kan náà ń bẹ lábẹ́ ẹsẹ̀ yẹn, àwọn olóṣèlú kan náà ń bẹ ń bẹ. So mo rọ gbogbo ẹ brọ́dà mi, ẹ má jẹ́ ká fàyè gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wa jẹ́. Kò sí kùkù kò sí gìrì kan, wọ́n ní kíní kan bẹ nígbó tí ń dún màrú, kò sí kankan tí ń dún màrú nígbó, ìbẹ̀rù Ọlọ́run ni. Eléyìí tí ń ṣẹlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ọjà ẹ̀sìn, Christian lèmi náà, kódà second wife mi lọ Mẹ́kà, mùsùlùmí ni mo ń kírun nulẹ̀ mi ń bínú, torí pé èmi gangan lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti bá ráyè. Àwọn oníṣẹ̀ṣe rẹ̀ làwọn tó bí mi. So kí la wá fẹ́ mo bára wa jà fún, kí sọ̀rọ̀ ẹ̀sìn, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ jẹ́ ká fèsì àwọn tẹ́rọ́rìsì tó ń pa àwọn èèyàn wa, tó ń jí àwọn ọmọ wa, ẹwà àwọn ọmọdé ọ̀la wa. So ìyẹn ni kẹ́ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ ká gbẹ́sì ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan, kálukú ní ṣe tiẹ̀, ọmọ Yorùbá kan náà jọ gbogbo wa, ẹ dákun ọ̀fọlọ́run bẹ̀ wá. So irú ẹkùn security network ni mo dá sílẹ̀, mi lè gbowó fọ́ọ̀mù lọ́wọ́ anybody. Ìwọ tó bá fẹ́ join voluntarily ni, kò ní kó n sanwó fẹ́ nìkankan. So a dẹ̀ máa fi phone number àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀, tẹ́ pè wọ́n, wọ́n connect mọ́ coordinator local government yẹ tó lọ join. Ìwọ tó bá wù ní o voluntarily ni o, kì í ṣe by force o. So tá a bá dẹ̀ ti ń ba lọ, ìjọba máa support wa. Wọ́n ní tọ́mọ bá sí apá òbí àgbè, àwa la ní nǹkan wa, ọmọ onílù nífẹ̀ẹ́ ó túlà wa. Ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀, ẹ má jẹ́ ká máa dúró ní pé báyà nǹkan níkan, ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti flush gbogbo nu rìsáàfù wa pátápátá. Anybody tá a bá ti bá nu rìsáàfù wa kírímínà yẹn, kí ló ń wá nu rìsáàfù wa? Òṣèlú ló ń lo àwọn tó dẹ̀ ń bẹ́ẹ̀ nu sẹ́yìn tó ń bẹ́ẹ̀ di òṣèlú yẹn, wọ́n fẹ́ fi bàjọba bàbá Tinubu jẹ́ ẹ̀ẹ́dẹ̀ lè ṣe bẹ́ẹ̀, ẹ̀ẹ́ lè bàjọba bàbá yẹn jẹ́, yóò ṣe second time. Torí pé nígbà táwọn kan ti sì tí wọ́n tán ṣiṣẹ́ kọ́ńtà ìkọ̀tẹ́ tó mú wọn, ẹ wá lè gbé àwọn tẹ́rọ́rìsì yìí tẹ̀ ń fi ń bà mí jẹ́ káàkiri kẹgbẹ́ wá sílẹ̀ Yorùbá lọ́dọ̀ tí wọ́n bí i nígbà tó mọ̀ rọ̀ wá, ẹ dákun ẹ dákun fọwọ́sowọ́pọ̀. Irú ẹkùn security network ni orúkọ security tí mo dá sílẹ̀, tí mo dẹ̀ ti gbé fún president tó lẹ̀ ti tẹ́wọ́ gbà. So now ìdẹ̀gbọ́ fọ́ọ̀mù lọ́wọ́ anybody, kò sí bẹ́ẹ̀ kankan sanwó fọ́ọ̀mù, wọ́n tó bá fẹ́ join voluntarily ni, àdẹ̀jọ́ sí ni. Nígbà tó bá fi tó a month, ẹ̀rí pé gbogbo ilẹ̀ Yorùbá ó free tí ò ní sí nǹkan kan mọ́ lágbára Ọlọ́run. Èmi gangan ni màá dẹ̀ lead fúnra mi, kì í ṣe kí mo fẹ́ rán yẹn lọ, èmi fẹ́ rí bí mo ṣe ń lọ, tí gbogbo ayé ò rí bí mo ṣe ń lọ, bí mo ṣe ń ṣe, kò sáwò kankan ń bẹ̀. So tí èsì tábà wọnú gbó àlèmọ́ sí ara ẹ̀sìn fídíò tó lójú ogun là ń lọ, bọ̀ ní gbòòrò nígbà tá a bá ń lọ gbogbo owó rí wa. Àdẹ̀mọ́ ṣe state by state ni, from Ọ̀yọ́ state to Ogun state to Lagos. Àtòrí wọ́n ti wà àwọn kan náà, àwọn olóṣèlú kan tó káwọn kan jọ nígbà èdè Ìkòròdú tó ní kọ́ mọ̀ sí bẹ́ẹ̀, àmú gbogbo wọn. Àdẹ̀mọ́ àwọn tá a bá mú, tá a bá rí pé ó ṣe kéré, àfa àwọn ilé ìjọba lọ́wọ́. Ọlọ́run níjọba jẹ fún wa, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ìjà sọ̀fọ̀ sọ́pọ̀ kájọ sí o, mo dúpẹ́.